àwọn t-shirt àwọn lélẹ́yìí aró tiwa la fi rẹ́ gbọ́dọ̀ ṣe máa wà títí láéláé nìyẹn tí ó kì í bó. À ń ṣe starch aṣọ yìí ni o àfẹ́gẹ̀sì kó bá gan òun ló máa ń pè ní starch. aṣọ kan wà tí a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ wa nílẹ̀ Ìgbàmbí àdìrẹ Kampala báwo lọ́n ṣe ń ṣe tó fi ń di aṣọ tá à ń mú sọ́rùn. bí a ṣe ń ṣe Kampala tó jẹ́ ìbílẹ̀ Kampala tó jẹ́ original àdìrẹ gangan tí àdìta rẹ òun ló ń jẹ́ àdìrẹ tí kì í ṣe China tí kì í ṣe imported eléyìí tí a rẹ́ lẹ́yìí là ń pè ní aláàlẹ̀ lélẹ́yìí àti ààrẹ ní green àwọn round neck top àwọn t-shirt àwọn lélẹ́yìí aró tiwa la fi rẹ́ gbọ́dọ̀ ṣe máa wà títí láéláé nìyẹn tí ó kì í bó òun nìyí oríṣiríṣi design fi lélẹ́yìí satin design lélẹ́yìí satin design lélẹ́yìí náà eléyìí jàkádì lélẹ́yìí bí a ṣe máa ń ṣe jàkádì kó tó di bẹ́ẹ̀ yẹn òun làwọn eléyìí nísìnyí wọ́n ń bá wa dì lọ́wọ́ ìkan ti ṣe lélẹ́yìí a máa wá lọ fi sáró báyìí. À ń ṣe starch aṣọ yìí ni o àfẹ́gẹ̀sì kó bá gan òun ló máa ń pè ní starch. àwọn iṣẹ́ tá a ṣe déédéé òun làwọn eléyìí iṣẹ́ aró ni iṣẹ́ àwọn eléyìí tá a rẹ tá a sè lórí iná tá a fomi gbóná ṣe tí ó dẹ̀ ní bó tó yẹ pé bó ṣe máa wà títí láyé òun làwọn eléyìí abẹ́jọba wa kí wọ́n jọ a nídìí omi níbi tá a wà yìí a nídìí aṣọ tó máa pọ̀ tó máa ship débi pé àwọn China yẹn kò ní borí iṣẹ́ wa mọ́lẹ̀ kò ní gbàjẹ́ wa lọ́wọ́ kò ní gbaṣẹ́ àdáyébá iṣẹ́ títí láì kò ní gborísun wa kò ní gbà lọ́wọ́ wa. irú aró ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ 500 ní à ń ra ìlàrin tó wà lọ́wọ́ mi ní cd is 5,000 naira so ìsọfàìtì 500 naira là ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di 3,000 naira nǹkan ló tó jẹ́ kí inú aṣọ kó máa wọ́n gan nìyẹn kò tún wá sáṣọ tó lẹ́sì tá a lè fi ṣiṣẹ́ aṣọ tá a ń lò gan ó kọ̀ sí gan òun lábẹ́ ìjọba kí wọ́n bá wọ aṣọ tó máa lẹ́sì tó máa ṣípù ju àwọn aṣọ imported yẹn lọ a dẹ̀ ní di jẹrẹrétọ̀ níbí báyìí a ní di bọ́ọ̀ níbí báyìí ibi ló ń pè ní Fòté iléeṣẹ́ búrẹ́dì olóògùn ebi láwà wọ́n bá fẹ́ kọ́ṣẹ́ ni wọ́n fẹ́ ṣe aṣọ patí ni nọ́mbà mi 080 66 42 43 64 080 66 42 43 64 mọ́mí àṣìṣ. Àjọkẹ́ aládìrẹ ọmọ tó sọtọ̀ ó pọ̀.